torí pé mo ń sọ fún yín pé ẹ má bà orílẹ̀-èdè jẹ́ gbogbo yín pátápátá mo dá táǹkà yín dúró gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ń pè mí pé ọ̀gá ti ń pè mí ọ̀gá pátápátá ti ń pè mí ebi ọmọ èèyàn tó jẹ́ pọ̀ ọ̀gá o bọ̀ tèmi ni pé kí n fi gbogbo ìrìn àjò ilé ayé mi kí n fi jà fún kọ́ńtì yìí bọ̀ tó bá ti sọ pé wọn ò gbà bẹ́ẹ̀ kí gbogbo aká pín mo fi iṣẹ́ òun lẹ̀ fún wọn ṣẹlẹ̀ tó kàn mí tó ti rí àwọn mọ́tò tí mo mú lélẹ̀ gbogbo wọn pátápátá mo dá wọn dúró wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pè mí lọ́hùn pé èmi pé wọ́n fojú mi rí èèmọ̀ pé ọ̀gá ti ń pè mí mo ní kò ṣẹlẹ̀ tó kàn mí máa fi iṣẹ́ òun lẹ̀ fún wọn mo ní ọ̀pọ̀lọpọ̀ certificate tó yẹ kó mo lè fi iṣẹ́ láàbúrò mo lè fi iṣẹ́ anywhere sídẹ̀ ẹ bàlújẹ́ let's wait and see ó ní kọ̀ǹtólà ń pè mí kọ̀ǹtólà ń pè ta ni èmi ẹ̀ ní soríire láyé kí Tinubu máa gbọ́ kó wo gbogbo bó ṣe ń bọ́ wọn fìyà jẹ gbogbo àwọn ọmọ Yorùbá ó ti rí wọn ibà mo wà mo ti ṣe 11 years níbà wọn ò gbé mi síbi kan tó darí mi ò sí ní sẹ́ńtẹ́kà mi ò sí ní Àpápá mi ò sí ní sẹ̀mẹ́bọ́dà èmi máa ń defend the country ẹ wò ó torí pé mo kọ pé kó má gbé epo lọ sí another country tí mo dẹ̀ wà ní anti-bọ́ǹkì so màá wá di pro-bọ́ǹkì mi ò lè ṣe láyé ẹ sọ tẹ̀mí gbogbo wọn pátápátá wọn ní kọ̀ǹtólà ń pè kọ̀ǹtólà kò ti da fún kọ̀ǹtólà tó fẹ́ máa jí owó àbí tó fẹ́ máa jí epo sọ fún mi 100 naira nù ẹni and I put my job online I'm a diligent Yorùbá man fẹ́ẹ́ ti rí wọn bẹ́ẹ̀ gbogbo àwọn mọ́tò yìí wọ́n fẹ́ jí epo lọ sí Cameroon ni fẹ́ẹ́ ti rí wọn wọ́n fẹ́ jí epo lọ sí Cameroon ni so ti rí wọn bẹ́ẹ̀ so tó bá pa mí if they kill me you people have to understand that this is the conspiracy from the pit of hell are we one no how to look at it thank you Facebook straight. torí pé mo ń sọ fún yín pé ẹ má bà orílẹ̀-èdè jẹ́ gbogbo yín pátápátá mo dá táǹkà yín dúró gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ń pè mí pé ọ̀gá ti ń pè mí ọ̀gá pátápátá ti ń pè mí ebi ọmọ èèyàn tó jẹ́ pọ̀ ọ̀gá o bọ̀ tèmi ni pé kí n fi gbogbo ìrìn àjò ilé ayé mi kí n fi jà fún kọ́ńtì yìí bọ̀ tó bá ti sọ pé wọn ò gbà bẹ́ẹ̀ kí gbogbo aká pín mo fi iṣẹ́ òun lẹ̀ fún wọn ṣẹlẹ̀ tó kàn mí tó ti rí àwọn mọ́tò tí mo mú lélẹ̀ gbogbo wọn pátápátá mo dá wọn dúró wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pè mí lọ́hùn pé èmi pé wọ́n fojú mi rí èèmọ̀ pé ọ̀gá ti ń pè mí mo ní kò ṣẹlẹ̀ tó kàn mí máa fi iṣẹ́ òun lẹ̀ fún wọn mo ní ọ̀pọ̀lọpọ̀ certificate tó yẹ kó mo lè fi iṣẹ́ láàbúrò mo lè fi iṣẹ́ anywhere sídẹ̀ ẹ bàlújẹ́ let's wait and see ó ní kọ̀ǹtólà ń pè mí kọ̀ǹtólà ń pè ta ni èmi ẹ̀ ní soríire láyé kí Tinubu máa gbọ́ kó wo gbogbo bó ṣe ń bọ́ wọn fìyà jẹ gbogbo àwọn ọmọ Yorùbá ó ti rí wọn ibà mo wà mo ti ṣe 11 years níbà wọn ò gbé mi síbi kan tó darí mi ò sí ní sẹ́ńtẹ́kà mi ò sí ní Àpápá mi ò sí ní sẹ̀mẹ́bọ́dà èmi máa ń defend the country ẹ wò ó torí pé mo kọ pé kó má gbé epo lọ sí another country tí mo dẹ̀ wà ní anti-bọ́ǹkì so màá wá di pro-bọ́ǹkì mi ò lè ṣe láyé ẹ sọ tẹ̀mí gbogbo wọn pátápátá wọn ní kọ̀ǹtólà ń pè kọ̀ǹtólà kò ti da fún kọ̀ǹtólà tó fẹ́ máa jí owó àbí tó fẹ́ máa jí epo sọ fún mi 100 naira nù ẹni and I put my job online I'm a diligent Yorùbá man fẹ́ẹ́ ti rí wọn bẹ́ẹ̀ gbogbo àwọn mọ́tò yìí wọ́n fẹ́ jí epo lọ sí Cameroon ni fẹ́ẹ́ ti rí wọn wọ́n fẹ́ jí epo lọ sí Cameroon ni so ti rí wọn bẹ́ẹ̀ so tó bá pa mí if they kill me you people have to understand that this is the concept torí pé mo ń sọ fún yín pé ẹ má bà orílẹ̀-èdè jẹ́ gbogbo yín pátápátá mo dá táǹkà yín dúró gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ń pè mí pé ọ̀gá ti ń pè mí ọ̀gá pátápátá ti ń pè mí ebi ọmọ èèyàn tó jẹ́ pọ̀ ọ̀gá o bọ̀ tèmi ni pé kí n fi gbogbo ìrìn àjò ilé ayé mi kí n fi jà fún kọ́ńtì yìí bọ̀ tó bá ti sọ pé wọn ò gbà bẹ́ẹ̀ kí gbogbo aká pín mo fi iṣẹ́ òun lẹ̀ fún wọn ṣẹlẹ̀ tó kàn mí tó ti rí àwọn mọ́tò tí mo mú lélẹ̀ gbogbo wọn pátápátá mo dá wọn dúró wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pè mí lọ́hùn pé èmi pé wọ́n fojú mi rí èèmọ̀ pé ọ̀gá ti ń pè mí mo ní kò ṣẹlẹ̀ tó kàn mí máa fi iṣẹ́ òun lẹ̀ fún wọn mo ní ọ̀pọ̀lọpọ̀ certificate tó yẹ kó mo lè fi iṣẹ́ láàbúrò mo lè fi iṣẹ́ anywhere sídẹ̀ ẹ bàlújẹ́ let's wait and see ó ní kọ̀ǹtólà ń pè mí kọ̀ǹtólà ń pè ta ni èmi ẹ̀ ní soríire láyé kí Tinubu máa gbọ́ kó wo gbogbo bó ṣe ń bọ́ wọn fìyà jẹ gbogbo àwọn ọmọ Yorùbá ó ti rí wọn ibà mo wà mo ti ṣe 11 years níbà wọn ò gbé mi síbi kan tó darí mi ò sí ní sẹ́ńtẹ́kà mi ò sí ní Àpápá mi ò sí ní sẹ̀mẹ́bọ́dà èmi máa ń defend the country ẹ wò ó torí pé mo kọ pé kó má gbé epo lọ sí another country tí mo dẹ̀ wà ní anti-bọ́ǹkì so màá wá di pro-bọ́ǹkì mi ò lè ṣe láyé ẹ sọ tẹ̀mí gbogbo wọn pátápátá wọn ní kọ̀ǹtólà ń pè kọ̀ǹtólà kò ti da fún kọ̀ǹtólà tó fẹ́ máa jí owó àbí tó fẹ́ máa jí epo sọ fún mi 100 naira nù ẹni and I put my job online I'm a diligent Yorùbá man fẹ́ẹ́ ti rí wọn bẹ́ẹ̀ gbogbo àwọn mọ́tò yìí wọ́n fẹ́ jí epo lọ sí Cameroon ni fẹ́ẹ́ ti rí wọn wọ́n fẹ́ jí epo lọ sí Cameroon ni so ti rí wọn bẹ́ẹ̀ so tó bá pa mí if they kill me you people have to understand that this is the conspiracy from the pit of hell are we one no how to look at it thank you Facebook straight post it online.